wo picture yìí. Wọ́n fi àwòrán yìí, àwòrán Mrs. Dupe Onitiri Abiola. Ẹni tó wọ́n sọ àwòrán yìí, wọ́n sọ sí mi ní àárọ̀ yìí. Ìgbà tó ń sọ àwòrán yìí sí mi ní àárọ̀ yìí, ẹni tó sọ sí mi ó ní Bàbá Bello, ẹ jọ̀ọ́ ẹ bá wa fi ojú àgbà kẹ́ fi wo picture yìí, ṣé tòótọ́ ni àbí òfegè ni. Mi tiẹ̀ tí ṣe nǹkan kan àtọ́, mi ṣe wò lórí device mi because èmi àtẹni tó fi ránṣẹ́ sí mi à sọ̀rọ̀. Mo dẹ̀ sọ fún ẹni tó fi ránṣẹ́ sí mi ní àárọ̀ yìí, mo ní bẹ́ẹ̀ mi ṣe ń wo picture tí mò ń wò yìí o, mo ní it is a doctored Photoshop picture. Exactly nǹkan tí mo sọ fún ẹni yẹn nìyẹn, mo ní it is a doctored picture in Photoshop. Ẹni tí ó ṣiṣẹ́ yìí, tó ṣe iṣẹ́ yìí, tó mọ̀ pé òun ṣe iṣẹ́ yìí, ó máa fi ọwọ́ ara ẹ̀ ló máa fi sin ọmọ ẹ̀, because this is the second time tí wọ́n ń bà woman yìí jẹ́ lórí ọ̀rọ̀ pé wọ́n ní it is not fair. Mo dẹ̀ sọ fún ẹni tó fi ránṣẹ́ sí mi, ẹ jọ̀ọ́ ẹ bá wa share stream because ó wà very very important. Mo dẹ̀ sọ fún ẹni yẹn, mo ní bẹ́ẹ̀mi ti ṣe ń wò as a publisher, a journalist, a printer and a graphic designer, because mo ń lo Photoshop rẹpẹtẹ, mo dẹ̀ máa fi nǹkan tí wọ́n ṣe máa tún fi hàn yín live lórí streaming ní Photoshop. Ẹ máa wò live lórí Photoshop, torí pé kí ni tèmi tí n bá máa gbé ọ̀rọ̀ kalẹ̀, mi kàn lè gbé ọ̀rọ̀ kalẹ̀ lásán, mo máa ní evidence. And it is not fair, kò fair at all on this woman. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń bà woman yìí jẹ́. Mo sọ fún ẹni yẹn, mo ní arákùnrin, mo ní màá lọ sí orí internet number one, màá lọ wá picture yìí, màá wá jáde, but mi ti lè lọ sórí internet lórí nǹkan tó ṣe fi send sí èmi yìí o, èyí tó send sí mi. Mo ní tó bá wo picture yìí dáadáa, mo ní tó bá wo ambient light source tó wà ní inú yàrá tí Ọọ̀ni of Ifẹ̀ àti the fake dodgy Muhammadu Buhari tán wà, mo ní sórí ambient light source yẹn, mo ní photographer tó ya picture yẹn, ó ti set aperture camera ẹ̀ tó máa jẹ́ pé the amount of light source based on the ambient light source tó wà nínú yàrá yẹn, ó ti set aperture ẹ̀ tó máa jẹ́ pé aperture camera yẹn ó máa capture the precise sharpness and tone gradation tó fẹ́. Mo ní ó dẹ̀ ní instrument kan tó tún jẹ́ pé our photographers máa ń lò tá máa fi measure intensity of the light source tó wà ní inú room yẹn. Intensity light source yẹn òun ló máa fún ẹ ní agbára láti fi power, bóyá kó boost
flash ẹni o or kó reduce flash yẹn o or bóyá kó raise flash yẹn up to the roof to the ceiling tó jẹ́ pé iná yẹn tí flash yẹn bá máa bounce back ó máa bounce back at a 45-degree angle sí orí àwọn tí o fẹ́ capture. Who is this almighty deity? Tony, do you have any brain cells left in your kinikan? I don't know who you are. Mi mọ̀ bóyá you are one of those ìwọ tó pè ní almighty deity. Èmi ò mọ̀ bóyá deity ni ẹ o, bóyá nonsense ni ẹ o. Ẹ fi sílẹ̀, ẹ jẹ́ kí o tún comment nǹkan mi màá ṣe ní ọṣẹ́ ńsìn mi ìmọ̀ nǹkan tó mì. Now bóyá òun gangan ló ṣe iṣẹ́ yẹn, bóyá idiot tó pèrè ẹ̀ ní almighty deity yẹn, bóyá ó pẹ̀ lára àwọn tó ṣe iṣẹ́ yìí tó fẹ́ wá wo tó fẹ́ wá gbọ́ àlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Okay, àwọn èèyàn ti sọ pé kí n cut it off. Block. Yeah, goodbye. Ó ti lọ, ó ti disappear, àlọ́ rámi. Ó tún máa láti lọ lo orúkọ mi ìgbórí wọlé ni kò lè wọ orí stream mọ́. Now mo wá ní ẹ wo picture Mrs. Dupe Onitiri Abiola, ẹ wo tone skin Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú bí red seat yẹn tó wà lẹ́yìn wọn, bí colour yẹn, bí red seat yẹn bó ṣe affect illumination tó wà nínú yàrá yẹn àti illumination blue tí the fake dodgy Buhari wà tó wọ̀. Mo ní ó ti wà glaring torí pé kí ni skin tone gradation Dupe Onitiri Abiola kò bá environment ibi tí wọ́n lọ superimpose ẹ̀ sí. So nǹkan táwọn idiot wọ́n lọ ṣe ni pé this very picture of Dupe Onitiri Abiola wọ́n lọ crop ẹ̀ background tí Dupe Onitiri Abiola wà wọ́n crop ẹ̀, wọ́n trace ẹ̀ out using Photoshop, wọ́n wá gbé wá sí ẹ̀gbẹ́ Ọọ̀ni ń bíbà ẹ̀. Ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ yẹn kò tún wá mọ iṣẹ́ ṣe. Ẹni tó ṣe iṣẹ́ yìí kò tún wá mọ iṣẹ́ ṣe, nítorí ẹ̀ lèmi ṣe máa wá gbé yín lọ sí orí Photoshop. Bọ̀ká tó lọ sí orí Photoshop yẹn, màá kọ́kọ́ gbé yín lọ sí ibi tí original picture Ọọ̀ni àti Muhammadu Buhari tó gbé wà. À lọ sórí internet, ẹ lọ wo picture yẹn gangan fúnra yín lórí internet. Màá dẹ̀ ní kẹ́ ṣe àwọn observation kan. Mo fẹ́ jẹ́ kẹ́ observe àwòrán tó wà níwájú yín dáadáa. Àwòrán tó dẹ̀ wà níwájú yín dáadáa, màá fẹ́ jẹ́ kẹ́ rí, ẹ̀yin rí picture ẹ̀dẹ̀ rí pé wọ́n kàn gbé Dupe Onitiri wá sí ẹ̀gbẹ́ Ọọ̀ni tán ní Dupe Onitiri ó tẹ̀lé Ọọ̀ni lọ sí Àbújá. Èmi ò lérò bẹ́ẹ̀ o. Thank you Jare Adékúnlé Adépọ̀jù. Now ẹ jẹ́ kí n wá share stream pẹ̀lú yín. Mo máa share
screen mi pẹ̀lú yín sí Chrome yes nǹkan tí mo fẹ́ gangan náà ni yeah ẹ jọ̀ọ́ bẹ́ bá ti ṣe ń darapọ̀ mọ́ wa mo ti sọ fún yín ẹ bá wa share kíní bẹ́ bá ti ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa share ẹ̀ àwọn ibi báyìí lẹ ti máa gbé rí òótọ́ ibi báyìí àkínpọ̀rọ̀ bí ọ̀rọ̀ bá ṣe jẹ́ òun làwa ṣe máa ń gbé kalẹ̀ àkínpọ̀rọ̀ rárá now ẹ wo àwòrán yìí orí Google lẹ́wà yìí o tẹ́ bá wò dáadáa ṣe ti rí Google ṣe ti rí pé orí Google lẹ́wà tẹ́ bá wò ó lórí Google yẹn mo ní search tí mo fi ṣe òun náà ní pé Buhari and Ọọ̀ni Buhari and Ọọ̀ni ó dẹ̀ gbé gbogbo picture Buhari àti Ọọ̀ni jáde Google images ó dẹ̀ gbé gbogbo àwòrán yẹn ó dẹ̀ gbé jáde picture náà òun rèé picture Buhari àti Ọọ̀ni ẹ jẹ́ n tó wá lọ sí ibi tí picture yẹn máa kó lórí máa tún gbé eléyìí máa tún gbé wá ẹ jẹ́ n tó lọ kí n lọ gbé another one wá náà kò bí tí ì fẹ́ wọ̀ ìwọ ni mo fẹ́ ń bí báyìí ṣẹ́tìrì ẹ wò ohun rẹ̀ picture Ọọ̀ni nìyẹn ṣẹ́tìrì ṣẹ́tìrì picture tí wọ́n lọ doctor òun lẹ́ ń wò wájú yín yìí o mo sọ fún yín pé kẹ keep ojú yín dáadáa kẹ pé ẹ wo observation pé ẹ observe picture yẹn dáadáa o now mo wá fẹ́ lọ sí ẹ jẹ́ n wò ok yà mo ní méjèèjì ń bí báyìí now mo wá fẹ́ lọ sí orí Photoshop ok mo fẹ́ lọ sí orí Photoshop mo dẹ̀ máa tún share screen mi pẹ̀lú yín lórí Photoshop yeah this is Photoshop now Shetiri, this is Photoshop share the same picture yẹn o lẹ́ ń wò yìí ẹ tó dẹ̀ create picture yẹn ó lo the normal standard high definition configuration 1920 by 1080 1920 by 1080. So that is the technical definition for a high definition. And in Kono, the same thing olenwo wájú yín. Now, ṣé rí picture tí wọ́n doctor ten rí òun ló wà wájú yín yẹn. Ẹ jẹ́ n gbé wá síwájú yín dáadáa kẹ́ bá lè rí. No. Control
Z. Picture náà ò nìyẹn. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ jẹ́ n ṣe báyìí. Ẹ jẹ́ kí n kẹ́ bá lè rí dáadáa. Èyí tí wọ́n doctor òun rèé. Mo ní kẹ́ observe nǹkan kan, nǹkan tí mo dẹ̀ ní kẹ́ observe. Mo ní kẹ́ wo position tí Ọọ̀ni wà. Ẹ wo position tí Buhari wà. Ẹ wo ibi tí ọwọ́ ọ̀tún Buhari wà. Ẹ wo ibi tí ọwọ́ òsì Buhari wà. Ẹ wo ibi tí ọwọ́ ọ̀tún Ọọ̀ni wà. Ẹ wo ibi tí ọwọ́ òsì Ọọ̀ni wà. Ẹ wo iyùn tó wà ní ọwọ́ òsì Ọọ̀ni. Kẹ́dẹ̀ wá wo ọwọ́ ọ̀tún Ọọ̀ni nínú picture tẹ́ ń wò níwájú yín yìí o. Kẹ́ wo bí Ọọ̀ni ṣe mú aṣọ ẹ̀ dání. Okay, and then lẹ́yìn yín ẹ wá wo sofa pupa yẹn tó jẹ́ pé illumination ẹ̀ ó affect photography yẹn tó jẹ́ pé color yẹn ó affect both white Ọọ̀ni of Ifẹ̀ àti Buhari, ṣùgbọ́n color sofa yẹn kò dẹ̀ wá affect Dupe Onitiri Abiola. Dupe Onitiri Abiola ó wà ní ọwọ́ òsì Ọọ̀ni, torí ẹ wo ọwọ́ òsì Ọọ̀ni nínú àwòrán yìí o. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Okay, now original picture rẹ̀ tí ẹ rí yẹn. Okay, original picture tẹ́rí òun lélẹ́yìí. Mo ní kẹ́ wo position tí ẹ jẹ́ n tún padà lọ fún yín. Ṣé rí ibi tí ilẹ̀kùn yẹn wà? Ṣé rí pé apá òsì ni? Ẹ wo dáadáa o. Ẹ wà very observant. Original picture rẹ̀. Mo ní kẹ́ wo position tí àga pupa yẹn, sofa pupa yẹn tó gbé wà. Now ẹ wo mirror tó capture ẹ̀yìn Ọọ̀ni tó tún capture bí window blind. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ wo picture yìí tí wọ́n doctor. Ṣé ti rí pé ó wà ní apá òsì Ọọ̀ni. Original picture rẹ̀ o. Ṣé ti rí pé apá ọ̀tún Ọọ̀ni ló wà. Now tẹ́ bá wo picture ti doctored wọn yẹn, ṣé ẹ ti rí ọwọ́ òsì Ọọ̀ni? Wà pẹ̀lú aṣọ ẹ̀ tó mú dání níbà ẹ̀. So ṣé wàá mọ nǹkan tí àwọn idiot wọ̀nyẹn tí wọ́n ṣe? Màá fi hàn yín lórí Photoshop ń sìn. Màá fi hàn yín lórí Photoshop. Nǹkan tí àwọn idiot tó ṣe iṣẹ́ yìí tó fẹ́ fi bà woman Dupe Onitiri Abiola yìí ní orúkọ jẹ́, ẹ jẹ́ n sọ nǹkan tó ṣe fún yín ní Photoshop yìí náà ni o. Ṣé ní bó ṣe wà báyìí? Now tí n bá wá lọ sí edit lórí Photoshop, tí n bá ní kó transform image yẹn, màá lọ sí command yẹn transform,
lórí transform yẹn màá wá ní kó flip horizontally. Ẹ wo náà, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Ó ti reverse image yẹn horizontally. Now ẹ wo image tó ti jẹ́ pé original picture, ẹ wo ṣe rí pé ó ti reverse ẹ̀ bíi titi wọn. So nǹkan táwọn wá ṣe òun náà ni ẹ wo camera tiẹ̀ ló capture èèyàn tó wà níbi kan bíbá iṣẹ́ ti rí, woman tó wọ black ní bíbá iṣẹ́ ti rí. So nǹkan táwọn wá ṣe ni pé wọ́n wá crop picture Dúpẹ́ Onítìrí yìí. Ṣé ń gbọ́ mi? Wọ́n ti ní picture Dúpẹ́ Onítìrí yìí níbi kan tó ti ṣiṣẹ́ lórí ẹ̀, wọ́n kàn wá gbé wá sí ibi báyìí lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ni. So nǹkan ẹ̀rọ sìn tí n bá ṣe picture titi wọn náà báyìí, ẹ̀rọ picture titi wọn rẹ̀ o, tí n bá ní edit transform, tí n bá ṣe báyìí ẹ wò flip ṣẹ́tìrí pé picture ẹ ti pa, ṣẹ́tìrí pé Dúpẹ́ Onítìrí ti wà ní ọwọ́ ọ̀tún, ṣẹ́tìrí picture titi wọn rẹ̀ o, mo ti flip ẹ̀. Ọọ̀ni àti Buhari bóyá fake ni o bóyá dọ́jì ni o, ṣẹ́tìrí Ọọ̀ni ti wà ní the right position. Control Z ó máa padà sí bó ṣe. Tí n bá tún padà lọ transform flip horizontally, mo tún ti dá picture yẹn, mo ti dá padà sí ibi tó gbé wà tẹ́lẹ̀. ẹ jẹ́ kára wọ lórí burúkú aládàáni kan jẹ́ wèrè díẹ̀ YSDM àbí kílẹ̀ ń jẹ́ YSDM olè abanijẹ́ ènìyàn tó ń báyàn jẹ́ kiri, lọ́jọ́ tá a bá lẹ́nu àti banijẹ́ a ó bá yín jẹ ni. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Kò sí àlára woman yẹn. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ti the other one tó sọ pé Yoruba nation Donald Trump kò ti sign executive order. Ẹ ṣe like kẹ́ máa purọ́ fúnra yín báyìí ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ ṣe like kẹ́ máa bá àwọn èèyàn jẹ. Kò sí àlára woman yẹn náà. Obìnrin yóò ṣe nǹkan kan fún gbogbo yín. Obìnrin yóò ṣẹ̀yìn náà. Tó bá tiẹ̀ jẹ́ pé bóyá ìyàwó Abíọ́lá àbí bóyá girlfriend Abíọ́lá ọ̀ nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ pé èèyàn ò warrant pé kẹ́ máa slam ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí kò ní ọwọ́ nínú ẹ̀ náà. And ẹjẹ̀ tó wá sọ fún yín torí pé kí ni mo tún sọ fún ẹni yẹn, ẹjọ́ ẹ bá wa share ètò yìí. Mo tún sọ fún ẹni tí ó send picture yẹn sí mi, mo ní jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. State House wọ́n ní press office títí wọn, State House dẹ̀ ní CPS títí ẹ̀, Chief Press Secretary. Garba Shehu àti Fẹ́mi Adésínà ní ọ̀gá Chief Press Secretary CPS. Now photographers, journalists and everyone tí wọ́n assigned to the State House, they work under the CPS. State House wọ́n lè ní over 100 photographers, but there will be one particular one or two of them in case tí kò bá sick tí ó máa wà attached to the president. So ibikíbi tí president bá fẹ́ lọ látijọ́ tó bá ti resume office báyìí, ìyẹn ló máa tẹ̀lé káàkiri tó máa record gbogbo events wọ̀nyẹn. Mo ní Dúpẹ́ Onítìrí ò ní lọ sí Aso Rock ó tẹ̀lé Ọọ̀ni lọ kí wọ́n má capture in camera
for the record of the State House. Gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ tó ti fi lè wọ State House yẹn bẹ́ẹ̀ni gangan bá wọ State House lady wọ́n máa capture mi nǹkan tí mo wá débẹ̀ máa ṣàlàyé. èmi ò sí nínú kọ́kọ́ sí àwọn Dúpẹ́ Onítìrí, Banji Akíntóyè, Adéníran, Global Directorate, YSDM, ìlànà I'm not interested in gbogbo àwọn rádaràda rédèrèdè àwọn òṣì tó ti bàrìn àjò yìí jẹ́. ṣùgbọ́n kò fí àlára woman yẹn. Gbogbo yín tẹ̀ ń ṣe iṣẹ́ àìdá yìí tẹ̀ ń spite woman yìí for your own gain, your selfish gain. Ẹ rántí pé ọjọ́ kan ọlọ́jọ́ adébáyín o, ọjọ́ kan ẹni tó ní ẹ̀mí yín tí kọ́kọ́rọ́ ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó máa ṣe kí ni, ó máa tì báyìí, tó bá dẹ̀ ti tì ó kú ẹ̀yìn ó kú òun. ọmọ yín kò ní bá yín lọ sọ gbogbo nǹkan, ìwọ àti ọlọ́run ọba nìkan ló kù. gbogbo yín ó dàbẹ́ pé ẹ̀ ń fi ọjọ́ tí ẹ máa wọlẹ̀ ẹ fi ń ṣeré. ó má lè di ọ̀la kí ọlọ́jọ́ dé kó gba ọjọ́ yẹn lọ́wọ́ yín. ó lè jẹ́ pé nísinsìnyí gan tó bá wùn ó lè gbà, ṣùgbọ́n ẹ rántí ọ̀la o. ẹ̀yin tẹ́ ti bímọ ẹ rántí pé àwọn ọmọ yín wà ń bẹ̀ o. gbogbo nǹkan tẹ̀ ń ṣe ìtẹ̀fín spite woman yìí èmi ò lérò pé ó wọ̀ tẹ́ o. tẹ́ bá fẹ́ sọ pé nǹkan tó ń ṣe kò dáa àbí ìgbésẹ̀ tó gbé kò dáa, ṣùgbọ́n kò ṣe pé kẹtù wa máa lọ to the extent wípé ńkọ́ ẹ̀dẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́, ẹ̀ tó wá lọ ń jó, ẹ̀ tó wá lọ ń montage picture woman náà, ẹ̀ tó wá montage ẹ̀ nínú Photoshop. ṣé ẹ lérò pé àwọn èèyàn kan Ọlọ́run ò fún wọn ní ẹ̀bùn láti mọ kí ni òótọ́ and then tó máa lo technology? ẹ lérò pé ẹ̀yin nìkan, ẹ jẹ́ n sọ fún yín, ẹ̀yin gangan tó wá kéré tó bá jẹ́ pọ̀rọ̀ technology. Yes, mo lè ti dàgbà, ṣùgbọ́n gbogbo bí technology yẹn látijọ́ ti ẹ wò láti ìgbà tí mo ti wà ní Nigerian Yellow Pages in those days, tó jẹ́ pé code 64 la fi ń tẹ Yellow Pages tó dẹ̀ máa jẹ́ high quality, tó máa jẹ́ pé ìgbà tá a ṣe ń ṣe artwork manually, tá a assemble artwork manually, tó jẹ́ pé nígbà yẹn company mi nìkan ni the only company tó ní compographic machine, Yellow ICIC under Chief Olu Adeyemi. Gbogbo àwọn all advertising agencies across the whole of Nigeria ọ̀dọ̀ wa lọ́n ti máa wá ń typeset, tá máa lo bromide, tá máa fi lay outwork, tá máa ṣe gbogbo ẹ̀. Ni mo ti move pẹ̀lú technology in the communications industry, in the printing and publishing industry. I know everything. Ẹ̀yin tó wá jẹ́ pé èèrà ẹran orí rẹ̀ sí ẹ̀dẹ̀ tí wọ́n ń lo technology, ẹ̀ tún abuse technology. Why must you abuse technology for God's sake? Ẹ̀dẹ̀ lọ lò kẹ́ fi bẹ́tà ara yín, ẹ̀dẹ̀ lọ lò tẹ́ bá mọ̀ pé ẹ mọ Photoshop lò, ẹ̀dẹ̀ lọ lẹ́ kíní, ẹ̀dẹ̀ lọ lé 1,000 naira
kẹ́ lọ lẹ́ẹ̀ sórí flatbed scanner kẹ́dẹ̀ scan ẹ̀ kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní print ẹ̀ out kẹ́ báṣẹ́ Emefiele jẹ́. tẹ́ bá mọ̀ pé ètò bẹ́ẹ̀ ẹ gbóyà ẹ lọ ra flatbed scanner náà scanner ti advance rather than kẹ́ máa lo Photoshop láti fi ṣe irú nǹkan báyìí ẹ ṣe lọ fi pa owó bó bá lè jẹ́ pé ẹ fẹ́ print counterfeit ti yín náà ní Nàìjíríà ẹ lọ print ẹ̀ náà ìgbà tẹ́ mọ̀ pé ẹ mọ̀ Photoshop lò. kò dá o kò dá o gbogbo yín ẹ lọ jáwọ́ o. Miss Larry's, you said, let me post your comment. You are a great man, sir. Well done. Thank you. Wale Oluwale, Mr. Man, do your own and stop defending Dupe the spoiler. Where's Yoruba nation that she claimed we've gotten? Stop nonsense. Block. Yeah. Aloram Rami. Mo ti lè dànù. Mo ti gbọ́n dànù. Fún mi Stella. Fún mi Stella. Abanijẹ́ ènìyàn tó ń bá àyàn jẹ́ kiri lọ́jọ́ bẹ́ẹ̀ ni, thank you for that. Bimbo Atolagbe, onitiri removed milk from their mouths. They won't quit crying and frustrating her efforts. Thank you very much. King Sami Bakri. All fake people destroying our nation and destroying our economy will not prosper in life. Holy Ghost fire will destroy. Holy Ghost fire no loma destroy entire family. Iwo King Sami Bakri. Iwo no. Goodbye. Holy Ghost fire no loma destroy family. Goodbye. Holy Ghost fire no loma destroy family. Iṣẹ́ ọwọ́ àwọn màmá ẹ̀wẹ̀. Yorùbá nation for real. Àwọn náà ó dàbí pé gbogbo wọn ti gbórí wọlé màmá block gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni. Block on restrain. Moreover, this cloth Mama Onitiri wearing in 2015, why it will to wear it in 2022? Yes, thank you very much for that. I want to reason that Abidek Olawale, I don't know where you stand. wípé ó tún lọ sí Àbújá kan fi wọ̀n mí so lè fi lọ gbé gbogbo wèrè yẹn jáde èmi ní fún iṣẹ́ so iṣẹ́ tó fún yín lè fi sáré lọ rẹ̀ ṣe wàjówàjó iṣẹ́ àná bàbá iṣẹ́ àná ó dáre ṣe wàjówàjó sáré lọ gbérọ́ jáde máa fún yín ní apatẹ́sàn. wọ́n ti gbà iye Onítìrí ti gbà Simon lé wọn lọ́wọ́ tínítínní náà. abẹ́rẹ́ wẹ̀rẹ̀ tó lọ sí kíní ló lọ sọ lọ́kànjú ọlá tí ìwọ tá a ní pé kó wá ṣe interview tó o ti torí ọ̀rọ̀ òṣèlú tó o ṣe dáadáa tó o lè sọ̀rọ̀ nítorí nípa petition tí wọ́n náà ṣe ń gbà yẹn ẹ̀yin alábòsí tó ọmọ sọ pé nẹ́tíwọ́ọ̀kì ibi tó wọ̀ ọ̀dà tí gbogbo àti mọ ibi tó belong sí ẹ wá ń lọ gbé wèrè jáde ẹ ń lọ gbé gbogbo yẹn pé láti fi ba orúkọ woman jẹ́ ṣé ẹ ti rí nísì tí mo fi ní pé mi kì í support nonsense
ọpẹ́lọpẹ́ wọ tẹni tó tọ́nà sí mọ́lẹ̀ wọ́n sì ń parọ́ tanra wọn jẹ. wọlé tí bá sọ fún yín wípé àwọn pípù yìí lọ gbàgbára nítorí tèmi gbogbo orí tẹ́ ẹ dé pátá ni Ọlọ́run ti fi hàn mí. èyí tó sì máa ya wèrè wà nù wọn má wọrí. àwọn ti ríṣẹ́ yín gbogbo ọ̀dọ̀ àwọn tẹ́ ẹ lọ tẹ́ ẹ morúkọ mi lọ náà ń pè mí sọ fún mi gbogbo orí tẹ́ ń lọ ẹ máa ya wèrè gbẹ̀yìn ayé yín ni ẹ máa kó sí wàhálà lásán. baba Frank thank you very much ọlọ́run àlékún oore fún yín. Change their positions from right to left and drop onitiri in their bigger space. ṣe bóun lẹ ti fojú ara yín rí yẹn. And ọmọrara omibaku ọ̀rọ̀ wọlé she's not even she doesn't even use maths. It's a photo trick, Jare. Narada Franklin said the photoshopped job was done by an amateur vlogger. Yes, indeed. He said, let me post your comment. He said, I believe you're not here to defend anybody, Mr. Frank. I dislike the brain behind the Photoshop. I'm not defending dupe onitiri. Akolawole, I'm not defending dupe onitiri. I've never been a fan of dupe onitiri. I was once a fan of Professor Banji Akintoye when the agitation was really going smoothly as anticipated and as we planned, until Professor Banji Akintoye too deviated and in fact, I have been one of the greatest antagonists of Dupe Onitiri Abiola. Go back and watch all my shows. I think I've muti la woman yẹn many times tí gbogbo yín mọ̀ tí mo ní kò yẹ kó gbé orí wọnú agitation yìí. It is not for her. Èmi ò gbẹ́nu lọ sí declare or no declaration. Èmi ò mi sí nínú gbogbo declaration ìranù tó ń ṣe yẹn or not. Mo ní reservation ti tèmi pẹ̀lú gbogbo nonsense declaration yẹn gbogbo I'm not interested in all those, but nǹkan tó kàn tiẹ̀ bí nǹkan tó bí èmi nínú tó jẹ́ kí n ṣe show yìí ní orí eléyìí ni pé ẹ má máa bà èèyàn jẹ́ kò dáa. What if tó bá jẹ́ pé ìwọ ló wà ní position woman yẹn àbí sister ti tiẹ̀ àbí ẹbí títí ẹ ló wà ní position woman yẹn tí wọ́n wá ń ṣe bájúbàṣu bẹ́ẹ̀ yẹn, ṣé inú títí á dùn? Ṣé o ò ní jáde láti defend ẹ? Kò ń ṣèyàn mi o, kò ń ṣe bí mi o, ṣùgbọ́n it is wrong. O wrong. O wrong. Tẹ bá dẹ̀ lérò pé bóyá gbogbo ìwà pálapàla tẹ́ ń gbé pé ẹ̀yin lẹ wà níwájú agitation kìnnìkan ẹ jẹ́ n sọ fún yín. Àwọn tó máa declare Yorùbá nation kò ń ṣe Bánjí Akíntóyè, kò ń ṣe Sunday Igboho, kò ń ṣe Dúpẹ́ Onítìrí. Tó bá máa ṣẹlẹ̀ ẹ̀rọ Ọlọ́run máa bá gbogbo yín sẹ́ẹ̀. Ẹ wo wọ́n máa pa Bánjí Akíntóyè sẹ́gbẹ́ kan báyìí because àwọn tó máa bó ṣe máa ṣẹlẹ̀ ó máa yà yín ní ẹnu because Bánjí Akíntóyè gan kò lè lọ súnmọ́ gbogbo àwọn ilé pé òun fẹ́ lu bàtà wọn gan sef. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣẹ́rí 2023 bó ti ní èmi ò sí fún Peter Obi, mi ì sí fún Àtíkù,
mi ì dẹ̀ sí fún olódó ọdẹ jagarodi, mi ì sí fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí bíbá ẹ̀ kò easy o because èmi níwèrè gan-an